ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde akin gbé ẹkú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń wà tẹ̀sí ń gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáyé. Ojú tó ń wà kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni sísan gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run ọba. Lónìí sinimá yìí tí a fi gbéyẹ̀wò wọ́n ní àpàkùlé rẹ̀ ní ọkọ mi apá kejì. Fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń pàdé wa fúngbà àkọ́kọ́, tẹ̀sẹ̀ rí YouTube channel wa fúngbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ like, share, subscribe sórí YouTube channel wa. Ẹ má ṣe wà ìwé láti sa gbogbo ìgbẹ̀rẹ̀ kó ba lè ta yín lólobó nígbà tí àwọn sinimá aládìsẹ̀lẹ̀mọ̀ lọ́yìn gbá pọ̀ gbé sinimá òrẹ́rìn sinimá òtàkìtì mìíràn bá jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa máa ń sọ̀rọ̀ lórí àwọn sinimá yìí tó ti jáde lọ́lọ́kanòjọ̀kan, a máa ń ṣe movie review lórí wọn. Lónìí ọkọ mi apá kejì la fẹ́ gbé yẹ̀wò. Ǹjẹ́ ó nẹ́tọ̀ọ́ láti ṣe apá kejì sinimá àbí kò nẹ́tọ̀ọ́? Ǹjẹ́ nǹkan tí ọkùnrin Kọ́lá Ajéwọlé ṣe fún ìyàwó rẹ̀ ǹjẹ́ ó dára? Ǹjẹ́ bí ó ṣe fún látẹ̀ńṣọ̀n ǹjẹ́ ó dára? Ǹjẹ́ apá kejì sinimá yìí máa jáde láìpẹ́ láì jìnnà? Ẹ kọ sórí comment section. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ò tí wò, ẹ lọ wò lórí Liberal TV, ibẹ̀ ni wọ́n ti ń ṣòro lọ́wọ́lọ́wọ́. Ẹ bá ti wò tán, má ṣe gbàgbé láti padà wá sórí YouTube channel wa láti wá kọ ẹ̀hónú yín, èròǹgbà yín, ohun tí ẹ lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kejì, ẹ kọ sílẹ̀ ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀. Àwọn onírìjì báyìí láti jẹ́ yọ̀mìnà ọ̀rọ̀ jọ rẹ̀, ìrèlè ojú owó rí, ìrèlè gbogbo máa rí láṣẹ ìdùnnú rí. Ó dàbọ̀ tún dìgbà mìíràn.